ìṣọjọ́ mi ní mímí ẹ̀gbọ́n pàgé. Ibrahim Kagama, mabo. Ibrahim Kagama, ṣé ìlú gbé ọkọ? Ibrahim, èmi ló gbé ọkọ. Lima ò tún tẹ fóònù. Bàbá olóyè ti pọ̀. Ibrahim, ó pẹ́ ọ̀pọ̀ fún ọdún wọ́n dá méjì. Ọlọ́run gbà, àwọn olóyè ti pọ̀. Ajagbadé náà ti pọ̀. Ọmọ lele desi. Ọmọ kura. Báwo desi? Báwo desi? Bàbá. Má fi bàbá kún. Mo lè mi ń kọ́. Ọ̀gá. Ọ̀gá lè ṣe tó bá wù sáwùjọ àwọn. Ọmọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ló ṣe wà. Ọ̀rọ̀ lẹ́sọ̀ pé tẹ́yìn bá ti sọ sàánù. Irọ́ ni. Ó gé ni. Abada ni Ọlọ́run akọ ilé ọmọ sẹ́yìn àwọn.
Local government will give a part of San Juan will be Tapa ọjà àtọ̀ lábẹ́ àṣẹ ó ní àlàyé ìgbàlódé ọmọ òkú bíbẹ̀ akẹ́wẹ́jẹ̀ káfọ́tà gbogbo ìlú táwọn ayé àti agbègbè ẹ̀ àlùbáríkà ìpàdé chairman IPB Owners Association of Nigeria lábẹ́ àṣẹ ọ̀gá àwọn àlùbáríkà àlàyé ìfẹ́ ọ̀dẹ́gbẹ̀ ọmọ ẹgbẹ́ gbogbo olú ọmọ káfọ́tà fún gbogbo ilẹ̀ ilé wa àti agbègbè ẹ̀ aláṣàkóso ní IPB ìpẹ́t owó ọkọ̀ lára owó bàbá àpèjì ẹ̀kọ́ ọmọ akíbọ́lá wọ́n kọ́ wọlé. alẹ́ yìí bẹ̀rẹ̀ máa sà. ọ̀rẹ́ ẹja ṣe kílẹ̀ program yìí ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé bàbá wa ẹ̀ka bábẹ́lẹ́lẹ́ olùdílé bàbá wa ẹ̀ka bábẹ́lẹ́lẹ́ olùdílé tí bàbá máa bọ̀ láti fi kílẹ̀ program yìí ó bọ̀ ká lè tẹ̀lé ètò. Ọ̀gá wọ́n ní kẹ́ wá fún wọn ní welcome seat. Tẹ̀lé fi kílẹ̀ program yìí ó bọ̀ káwọn náà kó kù lóyún tó lọ́mọ́ kí alájí. àmọ́ Yorùbá rọ̀ mí lọ́rùn. Bí ẹ̀kọ́ continue with your life. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ tó lọ́wọ́ bẹ́ẹ̀ lè tẹ̀sí sílẹ̀ díẹ̀. Inú mi ò bá dùn. One house, please. Àwọn tí wọ́n ṣe ètò yìí tí wọ́n fẹ́ celebrate ọ̀rọ̀ tó wà ní wọ́n kàn tí wọ́n ṣe. Nínú kan tí ọ̀rẹ́ wa tó náà ṣe àfihàn ní láti jẹ́ kí ẹ̀rọ pé mo.
ẹgbẹ́ bàbá wa ẹ máa bọ̀ especially ọ̀gá mi Délé Odùlé. Ọlọ́yà Igwe Alápinni ẹ máa bọ̀ níbi abẹ́gẹ́gẹ́. Ọlọ́yà Igwe wọn lè dàgẹ́ ẹ má bínú sá ẹ má bínú sá ẹ má bínú sá 2 minutes péré náà ni. Ọlọ́yà Igwe Alápinni. pé a máa fẹ́ lọ sí US a máa lówó lọ́wọ́ ó ní oṣù kẹ̀ ọ̀dà tí bá fún mi ní iye báyìí ó fún ẹni ní àwọn èyí ní $2 million nígbà tá à ń sọ yìí bọ̀bọ̀ yóò wá gbé owó yẹn sí àpò ara ẹ̀ ó wá ní Táíwò mo ti pe àwọn tó kù mo ti pe ọ̀rẹ́ mi kò fún mi ní iye báyìí $2 million mo ti pín sí ẹ báyìí ẹ jẹ́ kó ní ká kúrò wá balance tó kúrò lọ sanwó tíkẹ́ẹ̀tì Délé anytime in your life tí o bá ní ìrànlọ́ náà you will surely stand by you once you allow the good natural ìyẹn náà lọ́nà wọn ṣe ń gbé ọwọ́ ẹ̀ sókè ọmọ aráyé lè sojú oore síwájú o ọmọ èèyàn wọn lè gbóhùn ẹ̀fẹ́ níyàn wọn wọ̀ ní káká dáradára. My brother Colonel Idowu, I'm expecting him in TV, but my CSP or I don't know. Oh no, I'm talking of Wale, I haven't seen here. My people are Liazan from Ijebu. Àmì Ọlọ́run. Ibi tó bá kù sí nígbà tún bẹ̀ ṣe. Kọ́lá wọn lè bẹ̀ tún ṣe. Mi ò rí sẹ́kẹ̀rẹ̀ lónà àwọn èdè tí wọ́n fẹ́ lọ́wọ́ dé. Náà, ẹ tí mo tá à ń ṣe mo sọ fún ọ̀rọ̀ tí tó ń gbogbo tí mo lè. Mo ní in another 4 or 5 years mi ò tún lè ṣe ọkọ̀ tó máa jẹ mọ́ ìlú ní ìlú. Mo máa ṣẹ̀dá gbogbo wọn ṣùgbọ́n mo fẹ́ fi program kù sínú ẹ̀. The program nínú yẹn wá tá a wà bí tá a bá ní 1,000 like ogogo theatre world ọ̀nà ọ̀nà òbí sí. àbí kí la máa fi ṣe àfi ká dá àkọ́kọ́ sílẹ̀ táwọn ọmọ yẹn máa kọ́ iṣẹ́ yìí tí a tún máa gbé orúkọ ìdá ọ̀gá ní ìta ọ̀gá àwọn àbúrò mi tó ní Afọláyan ó ti ní village ní ìlú wọn ìlú màmá ẹ̀ lóyún ní kọ̀ọ̀mù yes kọ̀ọ̀mù ìgbójà yìí yes lẹ́pẹ̀sà Ibrahim Sheka èèyàn máa ń jó ohun tó dáa lọ́wọ́ àwọn ọmọ kéékèèké gbà mí ní alẹ́ ti ní kíní yẹn ti pẹ́ lórí bọ́ọ̀d tó o bá rẹ́ ní bánà ọ̀nà mo débi tí ọ̀rẹ́ mi ṣe mo máa dé sí ní Ìjẹ̀bú mo fọ́ wá sí mo débẹ̀ inú mi dẹ̀ ọmọ mi ló dá fún un. náà àwa náà fẹ́ ní village nínú mi tí mo dẹ̀ ti ní ilẹ̀ tó wọ̀ ju 30 acres of land yàtọ̀ sí tí mo ń ta. kí ni wọ́n tá a fẹ́ fi ṣe owó la máa fi ṣe. Ayẹyẹ oníkádùn o, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Gẹ̀gẹ̀ báyìí là bá mú ewé ní sí o, ọmọ ní ó sì ní o. Àwọn ọmọ yóò ní kú wọn yín lójú. Àmì Ọlọ́run. Ẹ̀yin náà ní bá wọn lọ́jà wàràwàrà. Àmì Ọlọ́run. Gbogbo tẹ wáyé wá ṣe Ọlọ́run jẹ̀kẹ́ ìṣe láti pẹ́ o. Àmín. Bẹ́ẹ̀ ni ó rí o. Àmín. Náà ẹ jẹ́ kí n sáré sọ ilé. Mo kí gbogbo àwọn olóyè tó wà lórí ìjókòó chieftaincy title àmì àwọn bíi honorary chief àti wà ìjókòó náà mo kí everybody. Mo kí gbogbo ẹbí agúnlé tó wà níbí ẹ kú ìfọ́mọ ènìyàn ṣe
ẹ ṣe ẹkú dìde ẹkú gbogbo ẹkú ìfẹ́ ọmọ kúlódò àyíbí ògògó ọmọ kúlódò máa yọrọ ògògó ti kúlódò lè gbórí ọmọ kùtì mẹjẹ àkàbà nù mo kí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹbí tó bí mi sí ayé mo ń gbórúkọ ẹbí ká ní Yorùbá jẹ́mi ò lè ní bàjẹ́ láéláé. ìkẹta àwọn ìkẹta náà. ṣètọ́jú ti dé ní náírà. ìkẹta ti máa bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ lórí orí ẹni mo sọ̀rọ̀ sí máa lọ bẹ́ẹ̀ lórí orí ẹni mo sọ̀rọ̀ sí. ọmọ akúlódò. ọmọ akúlódò. ẹ̀jẹ̀ bí adẹ́gbẹ́gbọ́ wọlé adéọlá ọmọbọ adẹ́gbẹ́gbẹ́ ọmọ akúlódò. ẹ̀rọ̀dẹ̀ lọ́tún lọ sí nítorí ògògó. Simon bin Hasan ọmọ akúlódò. adẹ́gbẹ́gbẹ́ rà. Gbèrò lọ́tún lọ sí nítorí Oya, ẹ bá mi ṣe. Olóyè Fáṣọlá Yusuf ọ̀pọ̀lá wọn náà. aláṣẹ wọlé sẹ́ńtì fún ní. Olóyè Fáṣọlá aláṣẹ wọlé Yusuf sẹ́ńtì. ọ̀pọ̀lá wọn. ọmọ Sunday Ìbàdàn mi. Alright, ẹjẹ́ kílé orí stéèjì. wọ́n lọ sí Abẹ́rẹ́ jó. Ẹjẹ́ kílé orí stéèjì ẹjọ́. Alájí ìtàwọn sánà ògògó, wọ́n fẹ́ fi ẹsẹ̀ rẹ̀ jó. ọmọ akúlódò tó bá yẹ kí ẹ. Ẹjọ́ kí gbogbo akílé orí stéèjì abẹ́rẹ́ jó. Ìjọ́ Alájí ìtàwọn Hasan, Babatunde ògògó ọmọ kúlódò. Abẹ́rẹ́ jó, ìjọ́ ti yá o. Alájí ìjọ́ ti yá. Lọ́jọ́ kí gbogbo òṣèré orí ìtàgé pátápátá, gbogbo rápà, gbogbo rápà. Thank you so much, my brother. adébẹ́lẹ́wọ̀ yẹn ṣe o. Ogi Túndé Dọ́là. Túndé dọ́là tó máa ń ṣe dáadáa. Túndé Dọ́là tẹwọ́tẹwọ́ ọ̀dọ́mọdé yàwóyàwó. Bákan náà káptè ibi tó ti rówó. Captain Ta ló lò? ẹ̀mí ni. Ibi tó rówó wà wá sọ olórúkọ náà ló lò. Aláàjì Ògògó Táíwò ọlọ́jọ́ bíi tèmi. Celebrate for this lovely occasion today. Ladies and gentlemen, wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹkú orin ọjọ́ sí ní mẹ́wàá. Òkè. To decorate an icon, legend in the industry, uncomparable actor, black ebony actor, most handsome actor, Alhaji Hasan Taiwo, known as Ògògó. Well, you need to be celebrated. We know that. And we are going to do that. That will be between me and you because you are my brother. I would not like to do that in the public for a special reason. But I'm here to decorate it. And I want you to take it just like that. God will bless you, my brother. Amen. Thank you. Ẹ má mi pa àtiwọ́dá tó rí nẹ̀. Fún wọn. Nínú eré orí ìtàgé tá a wò tá a kọ́gbọ́n ni bàbá wa Ọláìyá Igwe wà nínú ẹ̀. Ẹ̀bùn. Ẹ̀bùn Olóyèdé Ọláìyá ìlú ẹṣin àwọn yìí Ọlọ́ládé Mr. Ọlọ́ládé Mr. Money. Mo wo fíìmù yẹn mo tún tún wò. Àbẹ́là pupa àwọn
tó fi ṣe bọ́ìsì ni. Ọlọ́run nígbà ayé tẹlifíṣàn ní kọ́mọ́dù tó lọ́gọ̀. Alọ́ládé Mr. Money. Money. A fẹ́ àṣẹ aṣọ lójú ohun tó wà dúró nítorí àkókò wa. Because a gbọ́dọ̀ tó ro ti olórin tá a fi ìwé pè náà mọ́. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n ń jẹ tí wọ́n ń jẹ tán ọmọ tán sọ tán lẹ́yìn ìgbà tí ọmọ olóko wà lóyún ọ̀tá òru àti pa ó ti pa àwọn orin.